fight for all their needs. This is a country full of milk and honey. Let all the tribes come together as one. Our youth are suffering out there, and I believe if we can come together, we'll make a room of all. Àjòjì ọwọ́ kan kò kúkú bẹ́rù dórí o. Àjòjì ọwọ́ kan kò kúkú bẹ́rù dórí. Ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́. Ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́. Ajamatu Rahman, Afrikotun, Atahabiyo. Ajamatu Rahman, Afrikotun, Atahabiyo. Oh, Adijowo, ara mi gígùn lómi gùn o. Oh, Adijowo, ara mi gígùn lómi gùn o. Ẹnìkan kò kúkú jọ nǹkan kan o. Ìmọ̀ràn ẹnìkan kò kúkú jọ nǹkan kan ká fi mọ̀ ṣọ̀kan. Akí ọkùnrin, akí obìnrin, akí ọmọdé, akí àgbàlagbà, akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, akí gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ látìgbà tá ti bẹ̀rẹ̀ tí iléeṣẹ́ Káyà rédíò tó ti bẹ̀rẹ̀ títí wá di àkókò yìí àti lé lọ́dún kan àti gbẹnulé ọdún kejì àbí àfà ọpẹ́ ní fọ́lọ́run Ọba tó ṣọ́ wa tó jẹ́ ká rí ọjọ́ òní. Akí gbogbo yín pátápátá la dúpẹ́ fún Ọlọ́run Ọba. A bá wa dúpẹ́ fún yín ju bí àwa ṣe dúpẹ́ lọ́wọ́ yín lọ. Ọlọ́run Ọba nìkan lọ́ba tó lọ́pẹ́ tó níyìn tó lògo. Gbogbo yín pátápátá la kí la tún yìn. A kí yín káàbọ̀ sórí ètò Ojútólé níkànnì Káyà rédíò TV. Ibẹ̀ la fi kalẹ̀ sí Ìbàdàn tí a ti ń mọ̀ wọ̀n ròyìn wá fún yín lọ́lọ́pọ̀ òjò. Ká máa ń sọ àmọ́dáwò kì í ṣe gbégbòrùn kì í ṣe sófó kó bá a da kẹlẹ̀ máa gbọ́wọ̀n ròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri. Ìdí nì tí àwa náà ta ṣe máa ń wá sórí ètò ní gbogbo ọjọ́ sátọ̀dé. Orúkọ mi ò yí padà, Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun lórúkọ mi. Èmi nìkan kọ́ mo wà nínú ilé. Ó yá ẹ jẹ́ kó máa gbórúkọ yín ẹ̀dá arúgbó. Bẹ́ẹ̀ ni o, ẹ kú lélà kí onílé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là kérò ọ̀nà Yorùbá bọ̀ wọ́n pò ìwọ̀n sọ wípé ewúrẹ́ tó wọlé tí ò kágò dẹran àmúso. Bákan náà wọ́n á tún sọ wípé àgùntàn tó wọlé tí ò kágò dẹran àmúso. Àwa ṣèbọ̀ ọkùnrin ṣèbọ̀ obìnrin ṣèbọ̀ ọmọdé ṣèbọ̀ àgbàlagbà. A ṣèbọ̀ oyún náà a ṣèbọ̀ àṣẹ ìdí. A tún ti dé ìbà àṣẹ ní lórí ètò yín ètò wa tá à ń pè ní Ojútólé lórí ìkànnì Káyà TV. Ẹ ti mọ̀ mí òdu ni mí mi kì í sáfà ìmọ̀ fólóko Taofik Ṣàfihàn Ọlápàdé lórúkọ tèmi, ọmọ bíbí ìlú Ìbàdàn kó bá mọ́dé ẹni ilé bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ ká tún kájọ fetí gbéyàwó ọ̀rọ̀ ká fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ẹ fìdílé nǹkan àbí kẹ bá wádìí kan fìdílé ẹ sá máa gbé ìdílé sí. Ẹ ṣáà ti máa gbé ìdílé ṣòó. Ìbàlọ́wọ́ Elédùmarè ọba ńlá akọ́dá aṣẹ̀dá ajúbà lọ́dọ̀ rẹ̀. Ìbà ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ. Ìbà ọba tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Àṣèbà oyún inú, àṣèbà ọmọ ìrìnsẹ̀, àṣèbà àwọn tó ti tẹ̀ ẹ́ ká tó tẹ̀ ẹ́ o. Àṣèbà Olódùmarè, àṣèbà owó tó fi lé wa lọ́wọ́. Ẹ jẹ́ ojú wa ṣe. Òdú ni mi ìṣàìmọ̀ fọlọ́kọ. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye Ìkòyí Ẹ̀sọ́ àti tún dé lónìí Alpha àti Omega. Ó yá síwájú wa kò sì tún kẹ́yìn wa. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ afa. Kí ló dé wá ọ̀run bá ń ká lẹ́ẹ̀kan sí. Àwọn òròyìn tá a mú wá lónìí yìí àwọn òròyìn tó jẹ́ pé ó àlè sọ pé ó lé àdínó le nítorí kò ṣẹlẹ̀ rí kò tí ì ṣẹlẹ̀ ni. Kò dẹ̀ sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí tí ò bá kò sí tuntun lábẹ́ sánmọ̀. Ó dàbí nǹkan tí mo wò lórí Facebook lánàá ni wọ́n ní ẹni tó wà láyé ń sìn tó ń jẹ̀yà ayé tó ti kọ́kọ́ wá nígbà kan ó ti jẹ̀yà náà ni bóyá kò ṣe dáadáa láyé lálákọ̀ọ́kọ́ tó wáyé kò ṣe dáadáa ìyà àìṣe dáadáa yẹn òun ló ń jẹ láyé ìsìn. Ó túmọ̀ sí pé kò sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run rí. Bẹ́ẹ̀ ni. Akínyìn pé ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kí ni ìròyìn tí a máa kọ́kọ́ mú wá lónìí àní máa kà ní kókó níwèé ìròyìn mọ́ bàbá ṣe ń mú wá láwọn máa sọ̀rọ̀ lé ní orí. Ibi tá a máa kọ́kọ́ lọ lónìí ẹ gbọ́ ṣé ó jẹ́ kí ẹni tó lẹ́kọ̀ọ́ kó tún máa fèkó wọ́n
àfà àbí ẹni tó nílé kọ́ tún máa sẹ́ pé wá àlejò ní ẹ nílé. ó sì ṣe kó pẹ́ ń ta ni. ó pẹ́ ń ta. gọ́sà fún wọn. ó pẹ́ ń ta ló bá sùn níta. ibi tó jẹ́ nǹkan tó jẹ́ ká lọ síbẹ̀ òun lélẹ̀ ìyá wa tó ń pera wọn ní mummy of Lagos ṣé ìyá wa ni a lè pè wọ́n ní ìyá wa a tún lè pè wọ́n lẹ́gbọ̀n wa. ìyá wọn ò wọ́n bẹ́ẹ̀ ẹ̀já mọ̀rú ìyá tẹ̀ ń sọ o. ìyá wa náà àbí. ìyá wo kí lórúkọ ìyá yẹn. àfà ẹ mọ̀ pé ẹni tó bá ti ní nǹkan tóbìnrin ní tó dẹ̀ yẹ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ìwé pobìnrin. tí ì bá jí fèkì. nǹkan tó mú tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà ó ti jáde ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ lára àǹtí mi tí ẹ sọ̀rọ̀ tí ẹ̀wọ̀ táǹtí mi wá wà nínú ibì kan tí ẹ tiẹ̀ wá wò pé ti jẹ lára àǹtí mi tẹ́ ẹ jáde fún àǹtí mi gbogbo yín pátápátá ọlọ́run ó bí yín o. ọlọ́run ó bí wọn. ọlọ́run ó bí wọn. èyí ni ìdájọ́ tí àwọn ilé ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́ tí wọ́n dá fún gbajúgbajà ọkùnrin tó sọra ẹ̀dọ́bìnrin Idris àbí ẹ̀wò mi tí mo ti orúkọ yẹn ti sápá mi ṣùgbọ́n tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Bobrisky òun ni àwọn ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ nílé ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́ ni wọ́n dá ní ẹjọ́ wípé ìyá bàbá ọkùnrin bọ̀dá ó yá ẹ lọ ṣeré lọ́gbà ẹ̀wọ̀n fún oṣù 6 látàrí àwọn ẹ̀sùn lóríṣiríṣi tí wọ́n kà sí arákùnrin yìí lẹ́sẹ̀ àmọ́ ẹ̀sùn ṣùgbọ́n lára àwọn ẹ̀sùn tí wọ́n kà wọ́n ní wọ́n ń tọ́jú owó Nàìjíríà bálabàla ìdí nìyí tí àwọn ilé ẹjọ́ Nàìjíríà ní Èkó tí wọ́n fi dájọ́ pé kíyà bàbá ọkùnrin kó lọ ṣeré díẹ̀. ìyá bàbá àǹtí bọ̀dá. wọ́n ní kó lọ ṣeré díẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ní Èkó. àǹtí Débísí kí lẹ rí sọ̀rọ̀ náà. kò lọ jùjùjù náà ẹ mọ̀ yìí pé wọ́n ní béèyàn bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe á rí nǹkan tí kò yẹ kó rí. tó o bá ń ṣe wàdùwàdù rọra ṣe ilẹ̀ jẹ́jẹ́ nítorí wípé àwọn kan wà tí wọ́n ń sọ nítorí pé tó o bá rí jẹ lẹ́nì ṣe bí ìgbà tó ṣe wípé o ò rí jẹ ni tó o bá rí mu lẹ́nì ṣe bí ìgbà tó ṣe pé o ò rí mu ni torí wípé ìwọ ò ní mọ̀ bóyá àwọn kan ń sọ tàbá àwọn kan ò sọ because gbogbo aláǹgbá tó danú délẹ̀ yẹn àmì yìí tí inú run nínú wọn bọ̀ kó ní ká ṣe jẹ́jẹ́ ni òun ṣe ní wàdùwàdù ní pé orí bàbá wa Súlẹ̀ Àlàó Malek ó ní ṣe jẹ́jẹ́ ilé ayé yìí gbà jẹ́jẹ́. bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn so tó o bá ń ṣe kankan tó ń jẹ́ fún ẹ gbà wípé Ọlọ́run fún ẹ ṣe ni àmọ́ tó bá kù díẹ̀ tí wọ́n bá ti ń ṣe ilé ìkànnà ipi aláwẹ̀ ó dẹ̀ rọra ó ti gbàgbé pé ilé ayé yìí náà ló wà òkè erùpẹ̀ ló wà aláwẹ̀ tètè múra kó o ṣe gírí wípé àwọn tí wọ́n ń sọ fún yín pé kó o múra yìí kó o rọra yìí ó mọ̀ lè dọ̀la kí wọ́n lu ìlù ẹ̀tẹ́ fún ẹ tí wọ́n bá ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ aláwẹ̀ má sọra ẹ dọba níbi gbogbo òun náà ni ọ̀rọ̀ ti broda Mr. Aunty brotherhood mummy of Lagos grandma broda mummy of Lagos international worldwide so ṣeré ibi èmi rò pé bóyá mo ṣe ti rí ìkọ́kọ́ wà tí mo tún rí nípa ẹ̀gan sẹ́wọ̀n mo rí pé ojú brother sister ojú yẹn ti ń change because wọn ráàyè lo cream sí mọ́ àwọn irùngbọ̀n tàṣẹ́rẹ́ ti fẹ́ mọ jáde. kò yẹ kó jáde lẹ́nu àǹtí dẹ̀ ni wọ́n. àǹtí dẹ̀ ni wọ́n because sisterhood ni wọ́n. kò yẹ kí àbá ṣé nígbà tó bá máa lo oṣù 6 tí wọ́n ní kọ́ lọ lò ní kíní. irùngbọ̀n yẹn ti ju tara Saudi lọ. á ti ju tàwọn àfáà tó wà ní Saudi lọ. òun ni pé ẹ̀jẹ̀ kọ́ délẹ̀. òun ni pé ilé ayé yìí ẹ̀rọ wẹlẹ̀ òun náà nílé ayé tó bá ṣe ó wọ Ọlọ́run ló fi sọ yí pé kó jẹ́ fún ẹ o mo wá fi ìwà ìgbéraga kún mo fi ìwà wípé èmi ni mo wà nínú ẹ̀ mo ń ṣe oúnjẹ fún mi mo lálátìlẹ́yìn àwọn tó tiẹ̀ lẹ́yìn wọ́n á yọ àga kúrò nídìí ẹ̀ òpó tó fẹ̀yìntì yẹn wọ́n lè mú kí wọ́n dọ́gbọ́n kan yẹ kúrò lójijì nítorí wípé bó o bá fẹ̀yìn wọ́n lẹ̀ wọ́n á fi ẹsẹ̀ lẹ́yà last ni wọ́n ti tún rẹ́lòmíì tó máa bid
tí wọ́n tó máa lò wọ́n fi ẹ́ ṣe irinṣẹ́ lénìí ni wọ́n lè yọ ẹ́ kúrò nínú irinṣẹ́ yẹn lọ́la example ni ti tọ̀rọ̀ Bobrisky jẹ́ fún worldwide fún èèyàn tó bá mọ inú rò tó dẹ̀ mọ̀ wípé no wọ́n lè fi ẹ́ ṣe òpó ìdílé lẹ́nìí àmọ́ wọ́n lè yọ igi yẹn anytime tí wọ́n bá mọ̀ wípé àwọn ò rí wúlónẹ́ẹ̀sì kankan lára ẹ̀ mọ́. wúlónẹ́ẹ̀sì. bẹ́ẹ̀ ni wọ́n rí wúlónẹ́ẹ̀sì kankan mọ́. Yorùbá with English. wọ́n rí wúlónẹ́ẹ̀sì kankan lára ẹ̀ mọ́. wọ́n ti rí goodly lára. wọ́n ti rí goodly kọjá. new dictionary jáde lórí ọ̀rọ̀ Bobrisky nílé iṣẹ́ alẹ́ ni wúlónẹ́ẹ̀sì Yorùbá with English. àbá ọjọ́ ká bọ́ sọ́dọ̀ yín ẹ̀yin náà sáré kí ni nǹkan tẹ́yìn náà ní sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀. kí ló dé tí gbogbo ilẹ̀ Nàìjíríà máa ń pákéjì ìranù kí ló dé tí a máa ń pákéjì nǹkan tọ́lọ́run ò fẹ́. nítorí pé bẹ́ẹ̀ lówó ti ń jáde. wáyé tó ṣe pé à ń fọwọ́ ara wa dàlú ara wa rú àmọ́ sọ pé kí ni kí. mo kí èèyàn wa ìmọ́lẹ̀ wo mi mọ ọkọ tó parí ẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ yẹn nìkan mo kí ń pẹ́ káàbọ̀ sórí. ṣe é rí lórí ọ̀rọ̀ Bobby àti rí tó wá ski òun náà ló fà tó yẹ pé ó ń rísìkì ẹ̀rí pé òun rísìkì ayé ẹ̀ ni ṣé n tó bára owó ni wọ́n sọ pé wọ́n mú fún àbí ẹ jẹ́ ká sọ dòótọ́ kì í ṣe pé gbogbo ẹni bá ti ní owó lọ́wọ́ tó ti ní ọlá àwọn èèyàn máa sọ pé yé sọ̀rọ̀ ẹ̀ dáadáa no bí ẹ bá pákéjì tẹ bá pọ́n ìdààmú wàhálà nǹkan tí ò dá tó lè bẹ̀yìn ọ̀la jẹ́ tẹ bá pákéjì ẹ̀ lé ní nítorí pé owó wàhálà 100 èèyàn ló máa regret ẹ̀ ní ọ̀la because tí ẹ bá ti lè gbà nǹkan tẹ aláwẹ̀ pẹ̀lú gbogbo ṣe ṣe torí owó náà fi mu nítorí ẹ kàn fi torí ẹ̀ mu gangan ṣùgbọ́n mo dúpẹ́ pé nígbà tí mo gbọ́ news lánàá mo gbọ́ pé wọ́n sọ pé wọ́n ní wọ́n ti gbogbo àwọn bó ṣe múra bí obìnrin wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní oríṣiríṣi ní tí wọ́n mu fún kókó gongongongo tó yẹ kí wọ́n delete ni wípé why tó múra bí obìnrin àwọn kankan ló ń fún lówó ṣé tá bá fẹ́ kí Nàìjíríà ó dá wà láì. afa ẹ jẹ́ má bínú mo wo lára àwọn program kan tí mo wò lánàá wọ́n béèrè pé èèlò lẹ́yìn yìí fi ṣe àyà tó fi ṣèdí àbá ó ní owó tóun ná sí 4.5 million naira gbogbo ẹ̀ṣọ́ ara tó wà lára ẹni mo calculate ẹ̀ bó ṣe kà àbá mo ń calculate nǹkan bíi 115 million naira. owó tí o ti ẹ̀pọ̀ náà ti ẹ̀ ní owó dàpọ̀ ọmọ ni ẹ wọ́n ń fẹ́ kí ìjọba Nàìjíríà àtàwọn tá a jẹ́ ọ̀ tá à ń hílẹ̀ àti gbogbo àwọn tá a jẹ́ olólùfẹ́ ká wòye sí kinní kan máa tí à ń pè ní Bobrisky báyìí ẹ dákun tó lóhùn látara yìí tó múra yìí iṣẹ́ wo gangan ló ń pa owó yẹn jáde fún ọ̀kan nìyẹn ok tó bá lè sọ pé ibẹ̀ yẹn ló ti ń rówó tíjọba Nàìjíríà dé accept ẹ̀ kó mọ continue lọ àbí ó rí èèyàn béèlì ẹ̀ fún tó ṣe yẹn àwọn tó béèlì ẹ̀ ẹbí wọn lè rè pé àǹfààní wo ni wọ́n fẹ́ kó kọ́ gbogbo àwọn ọmọ tiwọn àtàwọn ọmọ wa ní ọ̀la tíjọba ò bá rí nǹkan sọ̀rọ̀ lórí ìmúra rẹ̀ á jẹ́ pé fúnra wọn ni wọ́n mọ̀ọ́mọ̀ sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ máa ṣe bó ṣe wù yín. àfà ọ̀rọ̀ tí ẹ béèrè níbẹ̀ yẹn ṣé mọ̀ pé nínú òfin Nàìjíríà kò sófin nínú Nàìjíríà yìí pé kí ọkùnrin kó má wọṣọ obìnrin kóbìnrin kó má wọṣọ ọkùnrin so òun wò wípé òun ní right láti dress bó ṣe wù òun and then àwọn yẹn náà wá tó inú Àlùkùránì àti Bible òun ló ti sọ pé kọkùnrin má wọṣọ obìnrin kóbìnrin má wọṣọ ọkùnrin wá sófin yẹn ní Nàìjíríà òfin ìyẹn ò wà sí ní Nàìjíríà so àwọn gan ò lè stand owó yẹn wọ́n kàn fi ṣe pé ẹ jẹ́ ká lo owó ipasẹ̀ owó yìí ká fi wọlé sí i lára òun ni nǹkan tí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi òun ni nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn so wọ́n kàn dìídì tẹ̀ kí gbogbo àwọn bíi ẹbí ẹ àti pẹ́sípẹ́sí àti ìdí yẹn lè wọnú díẹ̀ ni. kò lè wọnú ẹni tó ti lọ pọ́ǹpù ẹ̀. ṣé ẹ mọ iye owó ẹni tó lọ fẹ́ ọ̀rá sínú rẹ̀. ẹ wo ni òun retí ọkọ tí ó fẹ́ bó ṣe wà ń sìn báyìí bọ́dọ̀ lẹ́nu ìfẹ́ tí. àyíká ìṣèbí ọtí ń sẹ́pọ̀ ọtí ní àwọn ń wọ ọkọ ọ̀nà ẹ̀rọ ọkọ tó ń bá fẹ́ ọkọ tó bá fẹ́ kó ṣàtìkówó wá. so point tí mo fẹ́ sọ gangan ni kó tó di pé ẹ sọ̀rọ̀ lọ okay now ọkùnrin ń sìn ó ń ṣe bí obìnrin wọ́n accept it wọ́n dẹ̀ ní nǹkan bíi 20 years ago 20 years ó dẹ̀ di jìnnà jù bóyá bí n bá máa ka bí 10 years sẹ́yìn wọ́n náà gbé kíní kan wọ Nàìjíríà wọ́n gbé gbogbo Áfíríkà káàkiri pé kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ ọkùnrin but ó dà pé ní yẹ̀yẹ̀ bóyá yẹ Yar'Adua ni ó dà pé wọ́n lọ́kọ̀ bóyá yẹ Àtíkù dẹ̀ ní jẹ́ mọ́ wọ́n kọ́ wọn accept ẹ̀ dákun àfẹ́ kíní kíyẹn dẹ̀ ń gba kọ̀rọ̀kọ̀rọ̀ wọlé ẹ gbọ́ mi yé ó ń gba kọ̀rọ̀kọ̀rọ̀ wọlé ok ọkùnrin tó múra báyìí kí lẹ lérò pé ó fẹ́ tibẹ̀ jáde
kì í ṣe kó bóyá ó fi ń ṣe package film àbó fi ń ṣe skit gẹ́gẹ́ bí èyí ní film tá a bá sọ pé ó kàn fi ṣe kínní ni eléyìí mí nà pé òun fẹ́ change ẹ̀ bẹ́ẹ̀. ó dẹ̀ change ẹ̀ bẹ́ẹ̀. Alpha ẹ̀mẹ́ pé òun kọ́ lẹ́ni àkọ́kọ́ o. ta number one. Alpha mo kà á ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ òun kọ́ ni number one o ṣé wá àwọn tí òun ló máa jẹ́ gẹ́gẹ́ bí number 6. nígbà yẹn nísìnyí ṣùgbọ́n ẹni tọ́lọ́ ń fa àlùbáríkà sí tiẹ̀ ń kọ́. gbogbo wọn lọ́lọ́run fa àlùbáríkà sí ṣẹ́. bọ́ eléyìí là ń gbọ́rọ̀ ẹ. gbogbo wọn lọ́lọ́run fa àlùbáríkà sí ẹ̀mí ilé lọ́lọ́run fa àlùbáríkà sí. àlùbáríkà méjì lówó ẹ mọ̀ wulẹ̀ tí ìjà mú àlùbáríkà ṣe tọ́ọ̀nù wà táwọn yóò mọ̀ pé fake àlùbáríkà tó láwọn yẹn gbà pé gbogbo ẹ̀ ń bá ti lówó lọ́wọ́ ti lálùbáríkà. Àfà ìkan wà nínú wọn Àfà tí ọkùnrin bá pàdé ẹ̀ níta a ti ṣe sí ọmọ jẹ́ ká wọlé kó tó gbà pé ọkùnrin ni gbogbo ìgbúra sí ẹ̀ pátápátá Àfà obìnrin ni kì í ṣòwò lálákọ̀ọ́kọ́ òun náà dẹ̀kọ́ ló tún kẹ́yìn òun náà tún sì náà tóun náà ń train. bọ̀ olóòtú pọ́ìntì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe báwo ni wọ́n ṣe ń ṣe kínní tí wọ́n fi ń rí owó tó bá yẹn. Àfà ọwọ́ wọn náà láti máa béèrè ìjọba Nàìjíríà wọ́n ti dá Bobrisky sẹ́wọ̀n pé kó lọ ṣeré ní oṣù 6 kó lọ sẹ́wọ̀n láti lọ ṣeré oṣù 6 òun nìyẹn ní abala Bobrisky torí tá a bá ní ká máa fà yẹn lọ Àfà a ò ní kúrò ní orí ẹ̀. ẹ jẹ́ ká lọ sí abala kejì òun lélẹ́yìí Àfà eléyìí ìkẹ́dùn ni ṣùgbọ́n ṣé ikú ló kàn ṣá wọ́n ní tí ẹṣin bá dá ni èèyàn máa ń tún gùn ni wọ́n dẹ̀ sọ pé ọmọléèwé tó fèèlì kì í ṣe pé ó fèèlì láti lè ní kó máa fi ó fèèlì láti lè ní pé kó lọ kọ́ ọgbọ́n kan sí i bóyá àwọn nǹkan tó jẹ́ kó mọ̀ tí ò tí ì mọ̀ lọ́lọ́run fẹ́ jẹ́ kó mọ̀ ìdí nìyí tí ó ṣe fèèlì wọ́n ní ó ga o akẹ́kọ̀ọ́ kan rèé tó parẹ́ ní ìlú Adó Èkìtì ó bínú para rẹ̀ ó bínú gbé májèlé dé látàrí pé ó fìdí rẹmi nínú ìdánwò tí ó ṣe kó parẹ́ ló kù ni àbí kí ni nǹkan tó kù Àfà eléyìí ìkẹ́dùn ni pẹ̀lú ìmọ̀ràn fún àwọn tó jẹ́ pé tó bá ń ṣe nǹkan tí nǹkan yóò ti succeed kó má rò bí pé bí ò ṣe ti succeed yẹn ó ti tán fún wọn. Ìgbìyànjú òun ló ní ilé ayé bí èèyàn bá ṣe ń gbìyànjú sí òun náà ló ṣe máa géènì knowledge sí ẹni tó ti torí pé òun fèlì níbì kan tó wà wípé ó ti tán fún òun ò tẹ̀síwájú wọn òun náà fẹ́ ìlọsíwájú nínú ìgbésí ayé ẹ̀ ní Àfà àǹdẹ́bí sí mo jù sí ní lọ́yà lẹ́sọ̀rọ̀sẹ̀. olóòtú gẹ́gẹ́ bí n bá gbọ́ ọ̀rọ̀ yẹn yí dáadáa tábà wọ ọmọ iléèwé yẹn ń sìn báyìí sí ká sọ pé graduate university ni àbí ká pè ní bí àwọn tó jẹ́ bí primary secondary JSS etc. so èyíkéyìí tó tẹ̀lé wù kó jẹ́ níbẹ̀ àkọ́kọ́ òbí a nídìí àwọn nǹkan kan fáwọn ọmọ wa because ẹlòmíín bẹ́ẹ̀ tó ṣe pé àwọn òbí ẹ̀ tó wà nílé. Àfà ẹjọ Mr. Testimony we are not allow what you are sending to our page please don't send it to our page again. This is not allowed. Please, this page is not for fraud. Please don't send this thing again. Please, we are begging you. After I continue. So àkọ́kọ́ náà àwọn òbí ọ̀rọ̀ wa ní ṣe nípa àwọn ọmọ wa bóyá ọmọ wa wà ní àwọn tó ń gbé àwọn lárúbá máa ń pè ní rework hostel àbí èyí tó ń gbé pẹ̀lú wa ẹ jẹ́ ká máa fún wọn ní ìmọ̀ràn lóyún òrèkóòrè yìí pé kéèyàn fail àbí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ń bẹ tó máa hash mú máa pé tó o bá lè fail lẹ́yìn wọ́n mọ̀ kọ́ ẹ lọ́mọ ẹlòmíì máa ń bẹ tó máa ń sọ bẹ́ẹ̀ tó yẹ pé ọmọ yẹn gan àti lè wálé ẹ̀ gan tó bá fail gan báyìí ó máa ń dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlòmíì náà dẹ̀ máa ń bẹ tó yẹ pé ó máa ń pinnu wípé tó ń bá fi lè fail kí nǹkan báyìí ṣẹlẹ̀ so tí fi ń tọ́ka sí wípé àwa òbí àbáwa lágbàtọ́ ẹjọ́ táwọn ọmọ wa bá ń ṣe exam àbí tí wọ́n bá ń lọ sílé ìwé àbí wọ́n bá ń ṣe iṣẹ́ kan ẹ jẹ́ á máa fún wọn ní encourage wípé bí ó ṣe máa lọ sí ìlọsíwájú ni tábà wá rí i pé ó ń fail àbó irú ọmọ tí wọ́n ń parẹ́ nítorí pé ó fail ní síbáyìí ó ṣùgbọ́n pé kò kí í ṣe àkọ́kọ́ ló ti ń fail tó fi rú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ ní sẹ́ka sọ pé éèdì ni ló fi lọ parẹ́ àbí kó ṣe yí pé torí sometimes nǹkan máa ń rújú ó ṣe kó jẹ́ pé èèyàn kọ́kọ́ ló parẹ́ fún bóyá àwọn kan ló ṣe kú pa tó nígbà tó kú tán náà wọ́n sọ pé nǹkan báyìí ló fi para rẹ̀
oṣù báwo ni wọ́n ti fẹ́ mọ̀ pé torí nǹkan báyìí láì pọ́ ráìtì ẹ̀ pé ẹjọ́ mo fail ni mo fi para mi. So àwọn òbí gangan àbáwọn alágbàtọ́ tàbá ń halẹ̀ máwọn ọmọ wa nulẹ̀ ẹ jẹ́ ká máa jẹ́ òye wọn yìí pé kéèyàn fail wọn ni kéèyàn para èèyàn kéèyàn fail ìyẹn sọ pé kéèyàn mẹ́tẹ̀ẹ́ kọ̀ọ̀ká o àbí kéèyàn sọ pé òun ò ní lọ ilé ẹ̀kọ́ ọmọ tó bá ti fail. No, àwa náà ní àwọn ojúṣe kan tá a gbọ́dọ̀ ṣe fáwọn ọmọ wa nípa ẹ̀kọ́. Ọmọ tó ní kó má fail, ǹjẹ́ ìwọ gangan yan tíṣà fún nílé tó ń tíṣẹ̀? Ìwọ gangan tó jẹ́ ìyá, ǹjẹ́ òun fẹ́ bàbá, ǹjẹ́ ìwọ náà ń wo ohun tó ń kọ́ lọ dáadáa? Ibi tọ́mọ yẹn link sí tó òbí mi ń bẹ tó yẹ pé ó bí ọmọ wọ́n ti máa fi iṣẹ́ pa ọmọ lórí débi pé kó tó lè rí àyè gbé ìwé gan wàhálà ni. Alágbàtọ́ mi máa ran ọmọ níṣẹ́ débi pé àti lè rórí ẹ̀ Ọlọ́run nìkan ló kù tó lè kọ́ ọmọ yẹn jọ níbi ẹ̀kọ́. So tọ́mọ bá ti ṣàfẹ́kù àwọn nǹkan kan nípa ìdánilẹ́kọ̀ọ́ àti gòkè nípa ẹ̀kọ́ ó di dandan yóò fail. Ṣùgbọ́n tá a bá wo àwọn àyẹ̀rìyẹ yẹn iná fi sọ pé tó bá rọmọ ẹ níléèwé whether university o àbí kíní kan bó sì lè wò ó dàgbà tó máa wo ìrìn àjò ẹ̀ máa fi wo nínú prayer máa wo nígbà ọ̀nà tí òfin ní kùnà. Ìgbà tó bá succeed tó bá yege tán inú rẹ̀ ó lè dùn pé alhamdulilayi wàhálà mi ò gbé. Kì í ṣe owó nìkan la fi máa monitor ọmọ, ó fi ẹsẹ̀ rẹ̀ ó fi monitor ẹ̀, wàá rìn lọ síbi tó ń lọ ilé ìwé ẹ̀ wàá lọ check everything bó ṣe ń sọ̀rọ̀ sí, wàá sùn pẹ̀lú ẹ̀ńjọ́ kan kó wo gbogbo ṣe ń ronú sí, wàá pè inú voice ẹ̀ wàá mọ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ débi pé ó fi wá ronú pé òun máa para òun. Nǹkan kan bẹ ní abẹ́rẹ́ tá a bá yọ àṣàṣì kù ń bẹ tí ò bá ti jẹ́ yẹn a jẹ́ pé àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n ń dún hàn rúmọ̀ débi pé tó bá wọlé wò ó máa pẹ́ yẹn àbí kó yọ pé ń tọ̀ wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n yẹn burú ara àwọn ẹ̀gbọ́n náà tó ń ṣe bẹ́ẹ̀. So mo fẹ́ kó kálukú wa ká rò ó dáadáa ká lè bá jèrè àwọn ọmọ wa nítorí pé ìpayà máa mú ọmọ mi ṣe nǹkan tí ò ṣe. Èmi náà gbọ́ irú ẹ̀ náà rí tó ń sọ pé ọmọ kan ní tóun ò bá fi lè pa ìyá àwọn ó pa òun ní bá ń sunkún ní skul. Ó ní wọ́n pa àwọn tíṣà skul wa bèrè pé kí ló tó ń ké bá wọn ní ń gbára dálẹ̀ gidi ni o. Ó ní wàláhì òun fèlè òun ò ní wọlé wàláhì gbogbo tíṣà skul wọ́n mọ̀ tẹ̀lé ọmọ yẹn délé wọ́n tẹ̀lé délé wọ́n wá ní kí ló dé wọn ó fèlè ìyá ẹ̀ náà ìyá yẹn sì tún ha mọ̀ pé ó fèlì lédi làwọn ìyá ni wo tọ́mọ àwọn bàbá yẹn wá sọ pé tí ọmọ yẹn bá fi lè lọ sí tí ò da àwọn máa arrest yẹ because tọ́mọ yẹn ti dálẹ̀ skul ló jẹ́ káwọn ọ̀gá skul yan àwọn tíṣà 4 tẹ̀lé ọmọ náà pé ẹ ti ẹ̀já lọ wo àwọn òbí tí ń dún mọ̀ rúmọ́ ẹ dákun irú ọmọ náà tó bá ti torí ẹ̀ báyìí tí ò lọ sílé tí ò wálé mọ́ tó bá dọmọ tàwọn máa sọ pé ọmọ burúkú ni. So àwọn òbí náà nídìí ká ní sùúrù fáwọn ọmọ wa nítorí pé kò easy so Ọlọ́run gbàdúrà wa. Ajẹ́bísí. Ọ̀rọ̀ ńlá ni kọ́lọ́run ṣàánú fún yàn. Ṣé rí àdúrà kan wà tó ṣe wípé òbí gbọ́dọ̀ máa gbà fún ọmọ ẹ̀ ní wípé ìkórìtà àṣeyọrí because tó bá wà ní ìkórìtà àṣeyọrí ìgbà yẹn gan ni Sátánì máa ń gbógun tó máa ń pọ̀ jù bọ̀ òbí ní láti ran ìgbé ayé ọmọ ẹ̀ lọ́wọ́ kó lè bá a borí kó lè bá a mú gbé ògo ìdílé ga kó dẹ̀ lè bá a gbéṣẹ́ òbí gangan yọ. Tí ọmọ bá wà ní kòríta àṣeyọrí Sátánì máa ń gbógun gidi gan because ó wá ti mọ̀ yẹ pé ológo lélẹ̀ ó lè já wálẹ̀ anytime. Ó ní pé má jẹ́ kí ayé gba ẹ̀mí mi ní kòríta àṣeyọrí òun ló ṣe kókó jù. Ọlọ́run bá mi dá àwọn ọmọ mi sí má jẹ́ káráyé pa wọ́n tògótògó má jẹ́ kó pa wọ́n dànù ní kòríta àṣeyọrí. Òbí téèyàn tẹ ara ẹ̀ jáde ó nídìí àdúrà yẹn tó pọ̀ jù. Ìyẹn jẹ́ ó nídìí láti máa ṣe àdúrà yẹn fún àwọn ọmọ. Ó nídìí láti máa ṣe àdúrà yẹn ó ṣe pàtàkì jù wípé Ọlọ́run má jẹ́ káráyé pa àwọn ọmọ mi ní kòríta àṣeyọrí nítorí wípé kò síbi Sátánì ò ti lè dúró déyàn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì nípa ọ̀rẹ́ ó tún máa ń pọ̀ jù nígbà míì tó bá wà ní campus tó ń bá sọ wípé kó wá join kankan tó ò bá join tí wọ́n bá frustrate life ẹ̀ ìgbà míì o lè ṣe kan tí ò yẹ kó o ṣe tó bá wò pé òkè bóyá kí n kúkú kúrò ní school yìí but àwọn òbí ò dé school yẹn wọn ò mọ̀ kan tó ń pass through ní school yẹn títí wọ́n ní kán fún ẹ lówó wọn ò fẹ́ mọ̀ títí wọ́n ní wípé òkè kó o ṣe báwo ni school ṣe rí báwo ni wọn òbí mi gan kò ráàyè tọmọ tó bí láti ẹ̀ ti lè listen sí no òbí mi gan dẹ̀ lélẹ́yìí
kò ní time láti ẹ̀dẹ̀ lọ sọ pé bí mo káwọn ọmọ yìí sí school owó ni mo ń san jẹ́ kí n wáyè kí n lọ sí school òbí tọmọ yìí wà kí n lọ wo orú challenges tó wà no kò sí tó kàn wọ́n prefer kan dúró sórí fóònù láti àárọ̀ ti dilẹ̀ sú ẹjọ́ tí ò yẹ kán dá sí ní online kí wọ́n dá sí kán tẹnu bọ̀ ọ̀rọ̀ ìdílé wọn tí ò yẹ kí wọ́n gbé wá sórí afẹ́fẹ́ wọ́n prefer ìyẹn ju kí wọ́n tún ìgbé ayé èyí tó máa ṣe wọ́n lógo lọ́jọ́ iwájú tó máa fún wọn ní oúnjẹ ọjọ́ alẹ́ wọ́n prefer so wọn kí ẹ̀ nípa yẹn torí pé ọmọ tó bá mú kó tó di wípé ó lọ pokùnso tàbó gbé nǹkan jẹ. ó bu májèlé jẹ ni sniper. kó tó di wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wáyé ó ti ní àwọn nǹkan kan tó wà ní ìdí ẹ̀ tó ṣe pé ó ti máa fáwọn òbí gan ní sample bọ̀ wọ́n ní kọbi ara sí i torí náà ayé ò ní pa wá tògótògó láṣẹ Elédùmarè ìmọ̀ràn mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ fún àwọn òbí tó jẹ́ àwa òbí láti máa fi rin àdúrà máa ran àwa tá a jẹ́ ọmọ lọ́wọ́. ní àfikún mo rántí ọjọ́ kan ìgbà yẹn jáde wá ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ìgbà yẹn wọ́n fẹ́ fi ṣàpèjúwe ni o so mo wá hustle mo fẹ́ pay wo school àti Arabic school mi so mo wá try àti lọ ṣiṣẹ́ nígbà yẹn ẹ tẹ́ sẹ́yìn ọ̀sán tí mo ń ṣàlàyé báyìí so ìgbà tí mo wá débi kan tí ẹ̀gbẹ́ bàbá ti ṣaláìsí same system máa change system àti máa sanwó school máa change so mo wá try pé àmọ́ ní láti continue sẹ́yìn gbọ́ lótú mo wá lọ síbi kan ìgbà tí mo dé ọ̀dọ̀ àwọn èèyàn wa yẹn so mo sábà lọ bá àwọn ènìyàn ṣiṣẹ́ àwọn tó máa ń san òkú nígbà yẹn ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ o ọ̀rọ̀ yìí dẹ̀ ń pa mí lẹ́rìn alhamdulilayi torí pé ó ti já sọpẹ́ lẹ́nu so mo wá gbìyànjú àti pé owó school ó ti high Americas ni ó ti high nígbà yẹn wàláhì ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí mo dẹ̀ sọ àdálẹ̀ mo dẹ̀ ń sun ẹkún so ẹkún yẹn ni mo wá ń sun pé èmi tó yẹ pé tí mo máa ń bá àwọn èèyàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti wà lè ṣe yẹn ó ti nígbà mo ti tó bí ràn yàn lọ́wọ́ tó yàn lọ́wọ́ tẹ́mi náà pé mo gbọ́dọ̀ continue nǹkan yẹn kó tó di pé Ọlọ́run wá gbé àánú ẹ̀ dé bí mo ti sọ àdálẹ̀ báyìí pé Ọlọ́run o gọ́ọ̀ mo tún fẹ́ ṣe eléyìí dà wàláhì ìmọ̀ pẹ́ni tó ní iṣẹ́ tí mo wá ṣe ti wà lẹ́yìn mi ẹni wọn béèrè pé kí ló dé wọn á ní ó ti sú mi ní ọdún yẹn wọn á ní kí ló dé wọn á ṣàlàyé fún owó skul òun wá tó fi ṣe dé báyìí so níbi ọ̀rọ̀ tí mo á fẹ́ ṣàlàyé lọ́nbẹ̀ ni pé ẹni yẹn wá ní Taofik eléyìí lówó skul yẹn yẹn mo á ní iye báyìí ni mo sì máa pay ọdún báyìí ẹni dẹ̀ pay ọdún yẹn ibi tí mo fẹ́ sọ níbẹ̀ ni pé kọ́sọ́pọ̀ ọmọ mi ló fẹ́ gbìyànjú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ò ráàyè lò tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń gbìyànjú tí ò lẹ́nì kankan láti lẹ́yìn mọ́ ó ṣe kọ́ ọmọ yẹn jọyìn àwọn tí ó yẹ kó jọyìn ó ti rò pé tóun bá fi lè ṣe parí ẹ̀sáàmù yìí tóun bá fi rí i ṣe ipe kò sọ́gbọ́n mọ́ kò sẹ́nìkan tí ó mọ sponsor mọ́ kó rò pin bẹ́ẹ̀ kó lọ para rẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ so a nídìí àti mọ́ sí kíni láti máa ṣàkí àtọmọ wa àtọmọ ọlọ́mọ tí a rí pé ń gbìyànjú àbí àwọn tí wọ́n ń gbọ́ súnmọ́ wa ẹ jẹ́ à encourage wọn wípé bóyá bí tápá wọn ti fẹ́ pin àbí ìròrí wọn ò bá fẹ́ tó nǹkan mọ́ kí wọ́n lè ní ìlọsíwájú àti àṣeyọrí so tí ìbá rírú ẹni enjoy wọn ṣe pé nǹkan yẹn máa pé ibi tó ti lọ máa dúró sí àbí kó ṣe pé kó lè náà rú tó fi mólú ẹ̀ sunkún nínú kínní so àkíyèsí àti ìrànlọ́wọ́ àti àkíyèsí látara ọmọ ọlọ́mọ ó ṣe kókó. ó ibẹ̀ yẹn ibi bí ẹyà bá ṣe pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ tọ́jú rẹ̀ kì í ṣọmọ ẹnìkan lọ́ní kó tọ́jú ẹnikẹ́ni tí o bá rí i pé ó wà ní ipò kéèyàn ràn lọ́wọ́ ẹ̀yin náà ẹ jẹ́ ká ràn yàn lọ́wọ́ bóyá ó nídìí ìrànlọ́wọ́ kan lásìkò gbà yẹn kò rí òun ló jẹ́ kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ Ọlọ́run bá a bá wa bomi ìtura sí ìdílé tí nǹkan náà tó ṣẹlẹ̀ sí lágbára Ọlọ́run ọba a máa mú ní kéékèèké sìn torí pé àsìkò tẹ fún wa ó ti ń lọ díẹ̀díẹ̀ ibi tó kàn sí tá à ń lọ sìn wọ́n ní eléyàfà wọ́n ní ó ń bọ̀ àwọ̀là dẹ́ẹ̀dẹ̀ ní ìsìn wọn àwọn ará Nàìjíríà wọn ọ̀dà àwọ̀dè mọ́ o. kí wàá lọ máa ń dẹ́ẹ̀dẹ̀ báyìí. oníkálukú tí mo jẹ́ bọ̀bọ̀ ni pé kó tó ṣẹlẹ̀ èmi kan fẹ́ẹ́ dọ̀mọ̀ kan tí mọ̀ pé nínú ìtúnu àwẹ̀ tá a ṣe kọjá yàrá ìlú kan ní ilẹ̀ Haúsá wọ́n náà gbébọn lọ kí yídì ni oníkálukú gbé AK-47 lọ kí yídì ni ní ìlú kan ẹjọ́ sí àwọ̀là ń dẹ́ẹ̀dẹ̀ wọn ò dáwọ́dé mọ́ ibi tó jẹ́ ká lọ síbẹ̀ ni pé wọ́n ní 30 mílíọ̀nù náírà òun làwọn agbébọn sọ pé òun máa gbà lọ́wọ́ China's television ní Nàìjíríà kí nìdí tán fi náà fẹ́ gba 1 mílíọ̀nù náírà
ìkan lára àwọn akọ̀ròyìn Channels Television òun ni wọ́n jí gbé lọ́dẹ̀ ní kẹ́wọ̀n tó fún ní òmìnira o òun máa gba ẹgbẹ̀rún mílíọ̀nù náírà. ẹgbọ́n ìbò là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ìṣẹ́jú díẹ̀díẹ̀ ẹja sọ̀rọ̀ dé lórí. ẹgbẹ̀rún mílíọ̀nù 100 million. ṣé ẹgbẹ̀rún lọ 100 million wọ́n ṣàánú lòun fẹ́ gbà ọ́ ẹ sọ̀rọ̀ dé lórí. ṣe rí ìlú wa ìlú gidi ni ìlú àlùbáríkà ni ìlú dùnú ni wàláhì kò sí gbogbo ayé tí ó mọ̀ pé ìlú gidi ni ìlú Nàìjíríà. àwa tá a wá ní nǹkan wa gan náà mọ̀ pé ìlú tó dáa ni ṣùgbọ́n àmọ́ yìí ẹ̀ nǹkan tèmi rí bẹ́ẹ̀ ni wípé bí Nàìjíríà bá fẹ́ kó dáa lénìí Ọlọ́run ò ní ìsọ̀kalẹ̀ mọ́ kò lè gbé nǹkan kan kalẹ̀ mọ́ àwa tó ń bẹ́nu ẹ̀ náà ni àwa táwa nù Nàìjíríà táwọn olórí wa àti gbogbo wa á mọ̀ bá a ṣe lè ṣe Nàìjíríà tí ó fi rọrùn. So nǹkan tèmi kọ́ fẹ́ sọ yẹn ni pé ojú àti ìmọ̀ àtọgbọ́n tí wọ́n fi ń tó tí wọ́n fi mọ̀ pé ó lè dá káwọn bàbá wa lọ fojú sí kí wọ́n lọ ṣe kó dà ní nǹkan tí wọ́n fẹ́ sọ lórí yẹn pọ̀ jù torí pé wọ́n mọ̀ bí wọ́n ṣe lè ṣe tí ìyà òfin ní jẹlẹ̀ Nàìjíríà mọ̀ tọ́lọ́ Ọlọ́run ti kẹ́ wa ní gbogbo kẹ́ tó fẹ́ kẹ́ wa kò sí pé ó fẹ́sẹ̀ ẹ̀rọ ojú ìkẹ́kàn mọ́ àbí ó ṣẹ̀ṣẹ̀ sọ pé kó wọn gbé epo wá gbogbo ohun téèyàn ní nílùú la ní gbogbo ọ̀nà tí a fi lè dáàbò bora wa lọ́lọ́run fún wa àwa ní ká padà sí bó ṣe yẹ ká ṣe kó lè bá wa tù wá lára. àǹtí Débísí ó yá ẹ̀yin náà sáré dá sí láàrin ìṣẹ́jú díẹ̀. nǹkan tí mo kàn rí sí nǹkan tó wà nílẹ̀ ni wípé ní sókè títí tèmi wọ́n mọ ọ̀nà tó yẹ kán tọ̀ kí gbogbo àwọn nǹkan yìí kó fi dópin nítorí wípé tí wọ́n bá ṣe tí wọ́n bá kọ̀ tí wọ́n ṣe nǹkan yìí wọ́n sì lọ́ọ́ máa jí wọn gbé nínú ọ́fíìsì ṣebí ejò ló ń kówó mì wọ́n máa disappear tí wọ́n máa wọnú ọ́fíìsì máa kó wọn lásán rọ̀kì tó bá yá báyìí because tí wọ́n bá decide láti arrange fún security tó tight because àwọn nǹkan tó ṣe tó wà very important ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí òun ni báwo ni security ti fẹ́ tight but tí wọn bá kọ́kọ́ arrange fún nǹkan yẹn wọ́n sì máa wọlé lọ sí Aso Rock láti máa kó wọn so wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe but wọ́n fọ̀tẹ̀ sílẹ̀ ni wọ́n palàpalàpà. ṣé ká sọ pé àwọn Channels Television yìí wọ́n gbọ́dọ̀ sanwó yẹn. pẹ̀lú àǹfààní ọ̀rọ̀ tó bá wù wọ́n kọ́. ó dà jẹ́ ká béèrè báyìí pé ṣé gọ́ọ̀mẹ̀ntì ló máa wá sọ. ṣé ìdílé akọ̀ròyìn náà ló máa. àbáwọn tí wọ́n ti arrange for security ló fẹ́ ta òun ló fẹ́ sanwó. iṣẹ́ ìlú náà lọ ṣe. iṣẹ́ ìlú ni. ó ti dọ̀ràn yẹn báyìí kí wọ́n sàn. ó dìgbà náà. agbébọn ẹgbẹ̀rún mílíọ̀nù náírà àwọn lọ́nà máa gbà lọ́wọ́ Channels Television látara pé wọ́n gbé ìkan lára àwọn akọ̀ròyìn wọn inú gbogbo nǹkan tá à mú wá yìí pátápátá àwa kọ́ là ń sọ ọ́ a mú nínú ìwé Aláròyé ni ibẹ̀ láti mú gbogbo àwọn òròyìn tá à mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan kẹ má rò bíi pé à ń mú wá lórí a ò mú wá lórí kì í ṣe àhesọ̀rọ̀ rárá nǹkan tó ṣẹlẹ̀ làwa mú jáde nínú ìwé ìròyìn Aláròyé. ibi tá tún lọ sìn eléyìí ó pààyàn lẹ́rìn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rì nǹkan tó ti ń ṣẹlẹ̀ tó ti ń mú wá ẹni yìí ní èmi kọ́ ni mo ná ọmọ Mohbad o àfà èmi kọ́ ni mo ná ọmọ èmi kọ́ o kì í ṣe mi o ó ní ẹni yìí ní èmi kọ́ ni mo ní ọmọ Mohbad. kí ló dé mo rò pé jọ ṣe tó náà. kí ló dé tẹ ìyá rí ló jẹ sẹ. èmi kọ́ mo lọ́mọ Mohbad o èmi kọ́ mo ná ọmọ Mohbad o gbogbo àwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ gbogbo àwọn tó ń parọ́ mọ́ mi ìpè mi ni mo ná ọmọ Mohbad gbogbo wọn pátápátá ni màá gbé lọ sí kóòtù torí pé mi kọ́ ni mo ní ọmọ Mohbad. tálẹ́ni tó ṣe léyìí Ọba Elégùṣì òun ló sọ eléyìí o nínú ìwé ìròyìn Aláròyé náà lẹ́ẹ̀tì rí kà tẹ́ bá wá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Aláròyé ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ wọ́n ní èmi kọ́ ni mo ní ọmọ Mohbad o gbogbo àwọn tó ń sọ pé mi ni mo ní ọmọ Mohbad pátápátá gbogbo wọn ni màá gbé lọ sí kóòtù afa àti Débísí bóyá láàrin ìṣẹ́jú díẹ̀. sẹ́rí lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ní orí because ọmọ Yorùbá bí ọ̀rọ̀ Mohbad àti ọ̀rọ̀ ìyàwó Mohbad ṣe wá di tí gbogbo fámìlì kọ̀ọ̀kan wá ń tanpapapapá máa yóò tẹ̀ wá yé mi ṣùgbọ́n tí èèyàn bá rìn ní bèbè kinní kan wọ́n ní sọ pé so láàrin ẹ̀jẹ̀ kan lọ tún ṣe bó bá ṣe tọ́ torí ó tọrọ ni ẹni tí ò rìn ní bèbè kinní báwọn fẹ́. àbá ẹ jẹ́ sẹ́rí Mohbad náà bọ̀bọ̀ yẹn ó ti rí gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹ̀ ó ti wá fi gbogbo nǹkan yẹn ó ti fi kọrin nítorí mo gbọ́ orin kan ó ní aláṣẹ́wó tó sùn ọ̀dọ̀ lágbájá lónìí tó sùn bìkan lónìí
ó ti gbóyún dé ẹgbọ́n ta ló lóyún ta ló lọ́mọ àti abc ó yẹ yín náà sáré sọ̀rọ̀ sí i. question ni so nígbà ní ìsìn báyìí Ọba Elégùṣì ti jáde síta ó ní òun kọ́ lòun lọ́mọ gbogbo ẹni tó dẹ̀ fẹ́ tó fi allegation kan òun pé ọmọ yìí ọmọ òun ni òun ń gbé wọn lọ sílé ẹjọ́ wọ́n lẹ́lẹ́fọ́ òun èsì ẹ̀fọ́ àtọ̀ tó bá ṣe wípé kò bá nípa ń bẹ̀ wọn ò ní fi allegation yẹn kàn tíyàwó ẹ̀ náà bá dẹ̀ jáde wọn ò ní sọ wípé bóyá wọ́n ṣe ẹ̀ mọ́ra rí tàbí nǹkan kan tó bá ti ní proof tó bá ti lọ ṣe DNA tí DNA sì sọ wípé ókè o ẹ̀jẹ̀ ò dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ ti bí Jamaili ni àbí Liam tẹ́ bá ti lẹ́jẹ̀ ò dàpọ̀ mọ́ kò sí any problem ó ti proof ara ẹ̀ nìyẹn pé yes òun kàn ṣe totolítò ni òun náà débẹ̀ òun kọ́ lòun tọ̀ sí ṣùgbọ́n òun náà débẹ̀. ó ti parí so èyí tó máa mẹ́nu bà ó ní wípé kí wọ́n sì ẹ̀jọ́ kí wọ́n jẹ́ kárákùnrin yìí kan jẹ́ ó lọ sinmi. kánjú ó sùn. kán jẹ́ kó sùn kán jẹ́ kó forí lé òṣùká kán jẹ́ kó sùn because ibi tí wọ́n gbé sí wọn kálukú wọn kàn dìde wọn fi ń pawó ni wọn ò kí ẹ pé báwo ló ṣe máa sùn kán sì ẹ̀jẹ̀ ó sùn ó máa jà fúnra ẹ̀ nítorí wípé ìgbà tó wà láyé tó yẹ kán jà fún kò rẹ́ni jà fún ó kọ́ lórin ó ṣe gbogbo ẹ̀ kò rẹ́ni jà fún ní gbogbo ẹ̀. ara orin tó kọ òun ló wá ṣẹ̀ ń jáde lọ́wọ́ ṣẹ̀ rí pé arákùnrin yìí ó ti sọ gbogbo ẹ̀ lẹ́sùn wọn gbọ́. ó ti sọ gbogbo nǹkan yìí ó pariwo kò rẹ́ni jà fún àmọ́ gbà tó kú tó ń sìn wọ́n fòkó ẹ̀ pawó káàkiri ó kálukú ń jáde eléyìí àgbésò lónìí agbóríṣiríṣi sóò lọ́la so gbà ó ní fẹ́ ṣe yẹn dà tí ò bá ṣe wípé kí wọ́n kàn fi ohun gbogbo kí wọ́n fi lé Ọlọ́run lọ́wọ́ ní tó bá kọ̀ tó bá sọ pé òun ò ṣe DNA ohun tó máa béèrè kí wọ́n jẹ́ kọ́mọ ọlọ́mọ sùn kó forí lẹ́sùká kí wọ́n jẹ́ kán lọ sí nǹkan tẹ́mi rí nípa ti Mohbad nìyẹn tí mo lè mẹ́nu bà ní sókè nínú ẹ̀. kí Ọlọ́run ọba kó bá wa fọ̀hún kẹ́ Mohbad Ọba Elégùṣì náà tóun náà jáde ipò nǹkan lòun ni ọmọ Mohbad Ọlọ́run ló mọ àṣírí yẹn Ọlọ́run ọba náà dẹ̀ ló mọ ohun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo lásìkò gbogbo afa láàrin ìṣẹ́jú ìṣẹ́. nǹkan àkíyèsí tèmi kan fẹ́ gbogbo ayé sí ni wípé sẹ́ẹ̀rí gbogbo àwọn ẹ̀dá tó ṣe pé gbogbo nǹkan pépéré ọmọge ìdajì mọ́ ń bẹ̀ eléyìí dá kí ọkùnrin ìdajì kí n dá ń bẹ̀ eléyìí lówó lọ́wọ́ ẹ̀jẹ̀ kí n súré súnmọ́ kí ló dé tó ń kálukú wé fi lọ yẹn ẹ̀kọ́ wa níbi tó dáa tó ṣe pé àwọn èèyàn tó bá ti jẹ́ star nígbà wa ń bọ́ sí lára ok star ni Mohbad ìyàwó rẹ̀ èèyàn tó jiyàn tí gbogbo aráyé mọ̀ ni àbí ẹni ọkọ rẹ̀ wáyé tó sì yé pé gbogbo àwọn nǹkan yìí ó ń ta mọ́ ilé tamélé tí gbogbo àwọn àgbààgbà bẹ́ẹ̀ náà ọkàn náà tún ṣẹlẹ̀ náà àwọn lọ́balọ́ba tún ṣẹlẹ̀ àtúnrí tó tún sọ̀rọ̀ nípa àwọn nǹkan bẹ́ẹ̀ kí ló ti ṣe pé àwọn èèyàn tó bá ti lọ́lá ẹni obìnrin tó bá ti wà ní nkí àwọn àbí tó bá sọ̀rọ̀ tí kò mọ̀ wọ́n rí wọ́n á fẹ́ tíra àti máa líǹkì ara wọn mọ́ bẹ́ẹ̀ tọ́jú wo bá wá ṣẹlẹ̀ tán bá orúkọ nǹkan oríṣi nǹkan ló máa jáde kó ń kálukú lọ sọ́ra ìyẹn náà ló ń fa tó yẹ pé single mother fi pọ̀ ń ta single parent fi pọ̀ ń ta nígbà pé ẹni tó yẹ kó ẹ fẹ́ kọ́ lẹ́ ń fẹ́ mọ àwọn ohun star lẹ́ ń lé káàkiri ẹ lọ fẹ́ ẹlẹ́dàá yín tó máa fún yín ní star rọrùn tí ò ní fún yín ní àdánwò lọ́jọ́ ọ̀la gbogbo nǹkan rẹ̀ tí ń yí oníkálukú lára kò ní lè máa yí wa lára so kán lọ yanjú ẹ̀ kọ́ lóun sì bá wọn yanjú ẹ̀ kán kálukú náà kó rẹ̀ níjànú nípa ìmọ̀ wá àwọn ọlọ́mọge káàkiri. ìyẹn ní abala ibẹ̀ yẹn òun nìyẹn eléyìí kí ló dé tó jẹ́ pé àwọn ọ̀dọ́ Nàìjíríà a máa bá ṣe ń jèkúrú kó tán lẹ́tún gbowó ẹ̀ sáwò afa ọ ní bóyá ni àwọn ọmọ Nàìjíríà yìí yóò wálé padà o wọ́n ká egbòogi olóró wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ní ìlú South Africa nígbà tó dẹ̀ ti ní bóyá lọ́ máa wálé padà yìí afa ṣé kìí ṣe kó fẹ́ pa wọ́n sàn ẹja sọ̀rọ̀ sí. sẹ́rí ó dàbí orin kẹta pé orí dàrú ìlú dàrú ẹlọ́run ẹbọn ní orin kẹta kan gbà pé pàṣánù wákìlù Nàìjíríà ò lè rojú ọmọ Nàìjíríà ọlọ́run ó kún wa lọ́wọ́ sẹ́rí ní orí ìyẹn kọ́lọ́run ó ṣàánú wa ni a lè máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run bá wa dá wọn padà wá sílé kí wọ́n bá àánú padà nítorí pé intẹ́ sọ yìí ìlú tí wọ́n gbé lọ àmọ́ South Africa tábàtẹ̀ àmọ́ ìlú tí wọ́n gbé lọ ọ̀pọ̀lọpọ̀ yẹn àbá náà wọ́n sì ń dá bóyá ni wọ́n máa wá sílé
tó bá wá sílé náà àdúrà tá à ń gbà náà ni pé kọ́lọ́n jí wọn lè jáwọ́ ń bẹ̀ kán má ṣe é mọ́ kán fi kọ́ ọgbọ́n àbí àwọn èèyàn tó tún pípí àti fẹ́ ṣe é sí kó lè kọ́ wọn lọ́gbọ́n so àdúrà lè mẹ́rin tí mo lè fi ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ kọ́lọ́dẹ̀ bá tún lu wa ṣe kó ń kálukú lè máa fi ṣe ọwọ́ rẹ̀ tó ń kọ́ gangan tó ẹ̀bùn tó ní kó lè máa fi pa owó kó mọ̀ sí pé nǹkan tí ò yẹ ká máa tọwọ́ bọ̀ láàmú tọwọ́ bọ̀ ká máa pa àwọn òbí wa lẹ́kún Ọlọ́run ní fi wá pa àwọn òbí wa lẹ́kún o. àǹtí Débísí ọyá láàrin ìṣẹ́jú rẹ̀ ní ìsáré sáré. àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò kì í ṣe. bí ọbẹ̀ Ghana kọ́. nígbà tó yẹ pé ọbẹ̀ pàdé mi ní gùnpa tó dẹ̀ jẹ́ pé pàdé mi gùnpa náà ní arúgbó ohun ní gbogbo kódà gan ẹ̀rí baálé mi ayíbáyé mo ti rí pé ọbẹ̀ pàdé mi ní gùnpa wọ́n fẹ́ ẹ̀rà abanku 4cd wọ́n wá mú omi aládèmọ ọbẹ̀ ibi báyìí mo ti rí pé tó bá wọ́n jẹun tó tẹ̀ wọ́n á tún wá gbé mú ẹ wá mọ̀ nǹkan tèmi wá rí sọ̀rọ̀ yẹn ni òwe yìí ló dá wa lálẹ́. àǹtí Débísí kílẹ̀ mọ̀ tèmi wá rí sọ̀rọ̀ yẹn nǹkan tí mo rí sọ̀rọ̀ yẹn ni pé nígbà tó jẹ́ pé àṣà tán lọ ẹ̀ṣà ni ṣé Nàìjíríà ló jẹ́ pé. ojúlówó ọ̀tá lámà ẹ̀ṣà lọ́bẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ kọ̀ǹfàmù ni ẹ̀ṣà ni àwọn atọ́tò ti rẹ̀ ẹ́ lẹ̀. ẹ mọ̀ pé ìlú wọn lẹ́wà tó bá gba yín mú wá so yín mọ́lẹ̀ ni kódà bá tutù fún wọn lédè máa sọ fún wọn. má lẹ́nu kó jọ kó wá papọ̀ mọ́ra wọn. ní ṣókí òun ni wípé ká padà sí orí ọ̀rọ̀ wa àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò kì í ṣe é torí náà ni pé ẹ ti mọ nǹkan yìí pé nǹkan yìí àwọn kọ́ńtírì báyìí ò fẹ́ tẹ́ ẹ bá ń lọ wọ́n lè mú yín ok kò ní ìdí kan kẹ́rọ̀kọ̀ rọra ṣe kò ní ìdí kẹ́ ẹ ṣe rárá àtọ̀ kò ní ìdí kẹ́ ẹ ṣe nítorí pé wọ́n ti mọ̀ pé nǹkan yìí nǹkan ìwọ wọn ni kí ni wọ́n á ṣe sí tó ìyẹn ò nǹkan tí because béèyàn bá sọ yìí pé Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe gbá ẹni tó bá máa gbọ́ á gbọ́ èyí tí ò bá dẹ̀ ní gbọ́ kò ní gbọ́ bí a ṣe máwọn eléyìí àwọn míì tó ń plan wọ́n ti máa plan báyìí àti gbé lọ ẹlòmíì ti wà lọ́nà gan. ẹni orí bá kó yọ oko yọ náà nìyẹn so àdúrà ò rán èpè ò rán ìwọ tó gbé kókè iṣẹ́ ọwọ́ èèyàn ló máa fún iṣẹ́ ọwọ́ èèyàn ló máa kó òun ló máa kó yọ so ìwọ tó torí wípé àti jẹ́dogun fún ẹ àti múdogun ọ̀dọ̀ràn fún ẹ ilẹ̀ bàbá ẹ tó wà ní lóko ẹ̀gàn o ò lè mú kó yọ àdátì kó bẹ́ẹ̀ kó ṣe dáadáa kó lo lọ́lẹ̀ ìjìgbà tó wà ní school nípa agriculture tó kọ́ báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀. iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. ó dàbí ọmọ tó ń lọ skul tí ó mú ìwé tí ó mú báírò tí ó mú dání kí ló fẹ́ lọ kọ́ skul. lẹ́yìn tí wà tó ṣe wípé ní Nàìjíríà yẹn táwa gangan bá dúró tá a bá ran ara wa lọ́wọ́ in fact kò yẹ kó jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ ń travel a ṣẹ̀ṣẹ̀ ń lọ síbì kan ìtàwa lọ Sókótó ń bẹ lẹ́sẹ̀ lápò Sókótó wa létí Sókótó wa gangan báyìí gan ló wà because gbogbo nǹkan tí à ń tà àwọn nǹkan àlùmọ́nì wa òun ni ń kó lọ sí other country tí wọ́n ń ṣe. ìgbà tí Sókótó tóbi ìgbà tẹ́nu Sókótó tóbi lẹ́ ń sọ yẹn Sókótó tó ní kíntìn nígbà kò sílẹ̀ mọ́. iṣẹ́ ìdú tó ṣe wípé ẹ lọ́pọ̀lọpọ̀ ní èmi I can't touch it to me it's making people dirty but ní UK yẹn nǹkan yìí ó ní wọ́n ń kó táwọn òyìnbó supply tí wọ́n fi sọ di owó. ẹ jẹ́ mọ̀ wípé àwọn òyìnbó wọ́n ti ń wá láti Amẹ́ríkà wá sílẹ̀ Yorùbá tó wá ń ṣiṣẹ́ èdè. dáadáa nítorí pé mo fálò nǹkan tá a gbé dání àjẹ́ ní mo knowledge nípa wípé táwa gangan bá jókòó fúnra wa à ń bọ̀ tá a bá tiẹ̀ jókòó tá a establish ara wa a máa make it fast but àwa ń wò wípé àtàbá travel ẹlòmíì àtàlé àtọ̀nà àtòkò àjáwó rẹpẹtẹ àlọ́mọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní outside country nǹkan tí ò lè ṣe nílùú tó ti wá ẹlòmíì gan ò ní rí lédè sí níbi tó bá wà but owó àtún lè máa lọ náà ká tún gbé pásù ẹ̀bà àti kókó ń tẹ́lẹ̀ ẹ lọ́wọ́ tí ń ṣe kókè nígbà wọn bá wá mú ẹ ó di embarrassment fáwọn family ẹ so ó ní wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ronú sí ìrìn àjò tá a bá máa rìn ẹ jẹ́ ká ronú tó máa kó wa sí wàhálà ibi tí a ń lọ ibi tí a ó padà sí. nítorí wípé tó bá tí wọ́n bá mú ẹ ó máa kú wọ àtẹlẹ́dàá ẹ
advice lásán Àtúkọ̀ òun lè wá léyìí. tẹ̀sìn òun ló kù wá kù ẹ̀sìn àti wá òun ló kù. ẹ̀yin pípọ̀ yìí ní sọ̀rọ̀ mọ́ torí pé inú ọ̀rọ̀ mi lẹ̀ ti ń yọ orin jáde. ohun tó ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ ni. ilẹ̀ ti ń yọ orin jáde sọ nǹkan tí máa mẹ́nu bà nǹkan tí máa mẹ́nu bà gẹ́gẹ́ bí ìmọ̀ràn òun lọ̀rọ̀ mi rí fún wọn. nǹkan tẹ́ bá ti mọ̀ wípé ó máa kó yín sí wàhálà ayérayé tó máa fa embarrassment fún yín tó bá ṣe pé inú igbó bá lẹ́wà tẹ́ ẹ yọ àdá dání tẹ́ ẹ tu ilẹ̀ lọ́nà tó dáa bóyá ẹja òun náà lẹ plan ni bóyá oko bóyá ẹ̀gẹ́ ni èlò kí ni ò ní mówó wá fún yín kò séyìí tí ò ní mówó wá fún yín nínú nǹkan jíjẹ ẹ ti ẹ̀ think pé kí tiẹ̀ làwọn èèyàn sọ́fà fún ládùúgbò yín tẹ̀yìn gan lè sọ̀dọ̀ owó tó ṣe wípé àwọn nǹkan yìí àwọn èèyàn náà lè tó máa jẹ àǹfààní ẹ̀ instead tẹ́ fi ń lo ọgbọ́n láti máa gbé kókè yẹn tó ṣe wípé nígbà tí wọ́n bá eyín tán ẹ̀yin àtẹlẹ́dàá yín ló máa kù ẹ má wá kó ẹbí sínú wàhálà àti àlàholo so inú èmi ò bá sọ pé kí kó tó di wípé wọ́n tún máa ti ẹsẹ̀ bọ́ fáwọn tó kù àwọn míì wà tí wọ́n mú lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì wà tí wọ́n plan báyìí àwọn míì wà tó ṣe pé inú bàtà ni wọ́n kó sí báyìí ẹ jẹ́ ká ronú ìrìn àjò tí à ń rìn tó lè máa kó wa sínú wàhálà torí tó bá dé lẹ́tàn kí ìṣẹ́yìn nìkan ó máa tabalẹ̀ àtàbòkù. nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ ni wípé wọ́n ti sọ pabambarì ọ̀rọ̀ ṣùgbọ́n èmi ò tún máa fi lè pe gbogbo ìjọba wa kí wọ́n ran gbogbo àwọn àgbẹ̀ lọ́wọ́ kán fowó sínú àgbẹ̀ ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan pé káwa gangan ranra wa lọ́wọ́ mo mọ̀ tí wọ́n bá fi owó sínú àgbẹ̀ point kan tí mo fẹ́ sọ ni pé sẹ́rí gọ́fìmẹ̀ntì wa mo mọ̀ ẹ wo ẹni tó bá máa ń lọ sóko dáadáa ẹ máa rí i pé kò sẹ́nì kankan lóko mọ́ àwọn àgbẹ̀ tó wà lóko ń sìn àwọn jẹ́ kó yé wa yí pé gbogbo nǹkan gbówó lórí gbogbo àwọn àlùmọ́nì tí wọ́n fi ń produce kò sí mọ́ but tí gọ́ọ̀mẹ̀ntì wa àmọ̀ pé wọ́n ń gbìyànjú tí wọ́n bá bí wọ́n ṣe ń hàn náà sí iṣẹ́ àwọn ìjọba tí wọ́n ń fún ọ lówó oṣù tó dáa ọ̀pọ̀lọpọ̀ student university graduate ní agriculture tó ṣe pé tí wọ́n bá fi owó sí nkí àwọn nǹkan ìdáadáa ọ̀pọ̀lọpọ̀ á lè ṣe kíni wọ́n á lè focus síbẹ̀ ẹni tó fẹ́ gba loan láti fi sọ pé kóun fi ṣàgbẹ̀ á ti mọrú again tó máa rí bẹ́ẹ̀ ní ọ̀la so mo ń bẹ̀ wọ́n náà mo sì ń rọ̀ wọ́n à ń rọ̀ wọ́n pé kí wọ́n náà tún kún wa lọ́wọ́ kó lè bá a rọrùn torí pé irú àwa báyìí sin agriculture ni wa tán bá gbowó sílẹ̀ fáǹsì ní àmàṣe poultry àmàṣe everything àbí Afa Yusuf ẹ gbowó lẹ̀ àmàṣe. ní abálábẹ yẹn òun nìyẹn ní abálábẹ yẹn òun nìyẹn Afa ọ ní báwo lọ ti òwe wo la fẹ́ pa sí eléyìí ti eléyìí náà àti ẹ̀mọ́wé tá a pa sí ọ ní àwọn ológun ti ìlú Russia wọ́n balẹ̀ dìbà sí ìlú Niger láti wá jagun pẹ̀lú àwọn ọmọ ará Niger tí wọ́n gbógun ti ìjọba Nàìjíríà wọ́n pe ṣé ìjọba Nàìjíríà ló pe àwọn ológun Russia yìí pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ ṣé ó pè wọ́n fún àwọn bandits ni àbí wọ́n pè wọ́n fún àwọn Boko Haram ìyẹn lèmi ò wá rí ṣùgbọ́n tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ ibẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Aláròyé ẹ ó rí kà lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ kí ló dé tẹ̀mí fi mú kókó ọ̀rọ̀ yìí jáde òun náà ni pé mo fẹ́ béèrè ipe ṣé wọ́n pè wọ́n láti wá kojú àwọn bandits ni ṣé wọ́n pè wọ́n láti wá kojú àwọn Boko Haram ni ṣé tó bá tiẹ̀ wá kojú àwọn Boko Haram tán ṣé kìí ṣe pé àwọn náà kẹ̀dẹ̀rẹ́ àwọn náà tún máa jókòó tó máa ti di pé aníkólógún wá ilé àwọn ọlọ́tẹ̀ lọ kólógún náà kóun náà tún wá di ọlọ́tẹ̀ nílùú tá ti ń wá kọ́tẹ̀ kó kúrò níbẹ̀. Afa. ohun dúdú ọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀rọ̀ gidi ni lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ní wọ́n pè wá sí láti wá fèsì àwọn Boko Haram wọ́n á lè pe àwọn bí Russia ni wọ́n á lè nẹ́fà pé wọ́n pé kán wá jókòó àbí kán wá sọ wọ́n ní kán wá dojúkọ wọn náà ni ọ̀ọ́kán wọn bá wọn dictate pé nǹkan báyìí láti mú wọn so nǹkan tẹ̀mí kọ́ rí bẹ́ẹ̀ ni pé gbogbo ọ̀nà tí ìjọba wa lè mọ̀ tí ìlú wo fi rọrùn tí òfin ní sí nǹkan báyìí mú kí wọ́n san kọ́lọ́n dẹ̀ kún wọn lọ lórí ẹ̀ because nípa pé bóyá àwọn ó máa ti ní àdéhùn tó wà lọ́wọ́ wọn kó tó di pé àwọn òyìnbó gbéra wá láti ìlú wọn wá síbí ó ti máa ní agreement tó wà ń bẹ̀ kó tó di pé ó rí bẹ́ẹ̀ tó bá ṣe pé bí ó ṣe rí náà nìyẹn o so wọn dẹ̀ lè gbé wọn wá òyìnbó ò ní wá lásán ó máa ní nǹkan kan tó yẹ pé ẹ máa ṣe fún wọn àwọn náà dẹ̀ máa láti pé sí nǹkan tẹ́ wí ni ẹ mọ̀ wọlé àwọn aṣèfín wọ́n dẹ̀ máa ṣe lóòótọ́ torí pé àwọn ní àwọn nǹkan tó fi ń dictate àwọn nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ so irú nǹkan báyẹn ó dáa ṣùgbọ́n mo tún bẹ ìjọba wa náà bákan náà yìí pé
àwọn ọ̀dọ́ tiwa náà àwọn aráàlú wa gangan àwa náà ní àwọn àṣírí àwọn nǹkan tó tún jẹ́ pé wọ́n tún fi lè dictate kí wọ́n tún kọ́ àwọn ìbílẹ̀ wa náà lọ́wọ́ láti lè gbìyànjú nítorí pé bá àlejò bá lọ tán onílé ní ṣèkìní onílé ní ó kù báwo ni onílé ó sì wá máa fèsì nǹkan ẹ̀ wọ́n ní láti sọ pé tó bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹjẹ́ wa náà tún lo tiwa náà toró àwọn bàbá wa ó ní nǹkan tí wọ́n fi ń tò tí fi ń ṣe é tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò dẹ̀ dàrú lórí wọn so lásìkò tiwa yìí tá a bá sọ àwọn nǹkan yẹn nù ó ṣùọ́ á sì tò ju bí àwọn bàbá ṣe tò á tún tò dáadáa jù bẹ́ẹ̀ lọ ní tèmi rí ń bẹ̀ ní kókó. ẹni bí láàrin ìṣẹ́jú díẹ̀. nǹkan tí mo kàn ní láti sọ ni wípé àwọn bàbá wa mọ nǹkan tó yẹ kán ṣe sí so wọ́n ní tó bá dára ó kù sọ́wọ́ wọn tó bá sì tún dára ń dà kejì náà ọwọ́ wọn ló kù sí àwọn ní ọjọ́ àwọn ní ọmọ bí kò wọ́n ṣe rí àwọn ní ọmọ bòye bí ń pa wọ́n tàbí bí ń pa wọ́n. nǹkan tẹ́mi fẹ́ bá nǹkan tẹ́mi ìmọ̀ràn tẹ́mi kọ́ fẹ́ gbà ìjọba torí mi ìlè ni mo fẹ́ fún àwọn ìjọba ní ìmọ̀ràn tí fẹ́ gbà wọ́n òun ní pé gbogbo àdéhùn kádéhùn tí wọn ò bá máa ṣe pẹ̀lú àwọn tó kó wá kó má jẹ́ àdéhùn tó jẹ́ pé ó tún máa wá lọ kó yọ́yọ́ bo Nàìjíríà nítorí àwọn yọ́yọ́ tí àwọn bàbá wa nígbà yẹn náà tí wọ́n fọwọ́ sí àfà òun ló sì ń jà ròyìn nílẹ̀ nítorí lára àwọn ọwọ́ tí wọ́n fi sí òun náà ló kó Nàìjíríà pọ̀ sójú kan ó ní nígbà náà ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ṣùgbọ́n ìgbà tí àwọn òyìnbó dé lọ́wọ́ pé láti lè jẹ́ kí wọ́n take over Nàìjíríà lọ́ fi combine Haúsá Yíbò Yorùbá lọ́ fi combine wa papọ̀ àfà tí wọ́n bá fọwọ́ sí ìwé lọ́jọ́ sí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè má ṣẹlẹ̀ o kọ́wọ́n ti sin yín náà kọ́ wá wò ó pé ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ó ṣe kókó kọ́ má lọ fọwọ́ sí ìwé tó jẹ́ pé tó bá tún dọ̀la àwọn ọ̀dọ́ sì yìí náà látún máa jẹ ìyẹ́ tó bá dọjọ́ iwájú ìmọ̀ràn tẹ́yìn fẹ́ gbọ̀n wọ́n jọba wa òun nìyẹn eléyìí la máa fi ṣèlọ lónìí eléyìí ó bá bí ẹ̀fẹ̀ wá ṣùgbọ́n kò ń ṣẹ̀fẹ̀ kì í ṣeré rárá wọ́n ní ilé ẹjọ́ wọ́n fún Godwin Emefiele wọ́n fún ní bẹ́ẹ̀lì ní Emefiele ó tẹ̀ lówó kankan Ewefiele àbí báwo tẹ̀lé ẹ̀ ṣì máa pè nígbà yẹn yẹnkọ wáyé ẹ̀yin kémi náà ti ń gbẹ Ghana díẹ̀díẹ̀ ó tẹ̀ jẹ́ ká mú ó dà ìpọ́sẹ̀ tó bọ̀ la máa mú ròyìn yẹn wáyé pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti ń gbọ́ ròyìn pé wọ́n ní Ghana àti Yorùbá ìkọ̀ọ̀kan náà ní wá afá àwọn ará Ghana kan ti lọ sórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ pé àwọn ọmọ Yorùbá paraku làwọn o Ilé Ifẹ̀ lọ́wọ́n ti ṣẹ̀ wá àti Ọ̀yọ́ lọ́wọ́n ti ṣẹ̀ wá á padà wá sí orí yẹn ó lè jọ́sẹ̀ tó ń bọ̀ la máa lọ sí ibibẹ̀ yẹn wọ́n ní ilé ẹjọ́ fún Godwin Emefiele ní bẹ́ẹ̀lì ní ìlú Èkó pẹ̀lú ní bẹ́ẹ̀lì mo rò pé wọ́n fún ní gèlè wọ́n fún ní bẹ́ẹ̀lì wọ́n fún ní ìyọ̀ǹda wọ́n fún ní bẹ́ẹ̀lì ìyọ̀ǹda ní ìlú Èkó pẹ̀lú 50 million naira lọ́ fi fún Emefiele ní bẹ́ẹ̀lì ipe wọ́n bẹ́ẹ̀lẹ̀ mi wàá mọ̀ bóyá bẹ́ẹ̀lì tọ́nà bẹ́ẹ̀lì ẹ̀ bóyá bẹ́ẹ̀lì ẹ̀ pé kó máa lọ kò sẹ́jọ́ mọ́ ni o àbí pé wọ́n kọ̀ bẹ́ẹ̀lì ẹ̀ pé kó máa lọ sílé láti ilé kó máa wá ṣe ẹjọ́ èmi ò mọ̀ yẹn ìyẹn tí n fẹ́ sọ náà ibi tá a fẹ́ bọ̀wọ̀ lọ níbẹ̀ ni pé ṣé nínú owó wa tí wọ́n kó jẹ náà lọ́tún ti ń pọ̀ àti pé èèlò ní 50 million naira lára iye owó tí a rí tí wọ́n mú nígbà ìtọ́dẹ̀ ní kò ì tí ì tàn ṣé àfà ṣé 50 million naira ló jẹ́ kó ṣáàjì wọn ni àbí kọ́ ní kọ́ lọ mú 500 million naira àbí jù bẹ́ẹ̀ lọ wá. ó lè jẹ́ pé owó bíìlì pé bóyá kó máa lọ kó fi gba bíìlì ẹ̀ pé kó máa lọ kó máa wá fẹ́jọ́ ni ó lè jẹ́ báyẹn so nǹkan tó mẹ́bẹ̀ ni pé sẹ́rí tabaníkà máa mú ẹnu wo ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń kówó jẹ àbí kíní àfi kí abẹ́ lóun ọba kọ́ lóun fà náà wá sí wọn ní ojú so because wọ́n ní ẹgbìnrin ọ̀tẹ̀ ni bá a sì ń pa kan nìkan rú tá a bá parí ilé tán sìn omi ò tún jáde bí bá parí ìbáyìí omi ò tún jáde so ìjọba kan ṣàṣe dáadáa wọ́n ṣe dáadáa torí pé nǹkan bá ṣe sílẹ̀ òun ní láàmú rẹ̀. ẹ jẹ́ ká kọrin kan bàbá wa kọ́lọ́mbà àfọ̀húnkẹ́ bàbá wa Jìmí Ṣọ́làǹkẹ́ báwo lọ ṣe kọrin yẹn ọ ní ẹ ṣe eré kó dára
ẹ ṣe rere kó dára o ẹni ayé kan ẹ ṣayé rere. àwa ní olúgbọ́n ṣe tiẹ̀ ó dára àrẹ̀sà ṣe tiẹ̀ ó dára o ẹni ayé kan ẹ ṣayé rere. ẹ kọ́ntínú. ẹ já ṣe dáadáa nítorí pé ẹ mọ̀jà jẹ́ tán lẹ́ẹ̀kan náà torí àwọn ará ọ̀la kan lè bá rí nǹkan jẹ. èní alágẹmọ kú sáàtàn sórí àrò ọ̀la alágẹmọ kú sí orí àrò bójú ò bá ti alágẹmọ ó yẹ kójú ó ti aláàrò náà torí gbogbo ètí ń ṣẹlẹ̀ nílùú wa yìí ogun wàhálà tó ń ṣẹlẹ̀ lórí àwọn ọ̀dọ́ wọn ń gbé wa wọ́n ń ṣe kíní kan ọlọ́mọdé wọn ojú wa gbé tí wọ́n bá rí owó tí ó ń há káàkiri tí wọ́n bá fi dá ilé iṣẹ́ lẹ̀ fáwọn ọ̀dọ́ gbogbo ọmọ Yorùbá tó wà láàbúrọ̀dù ni ó wálé tí wọ́n bá fi ṣe iná sílẹ̀ yóò Nàìjíríà gbogbo alágbádùn tí wọ́n bá kó fáwọn àgbẹ̀ ó dá mi lójú pé àgbẹ̀ ó ń fi nǹkan rere jáde tí wọ́n bá kó fáwọn alálu mílíọ̀nù wọn ó pòdúsì ní tó dára bákan náà àwọn télọ̀ gun kálukú ó sì yanran àní lè máa ṣe ẹrú káàkiri ẹ̀yin aṣíwájú wa ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣayé eré. nǹkan tí èmi kàn ní sọ ni wípé bá a bá sọ wípé kí wọ́n bu owó tó báyìí fún lágbájá ìyẹn kọ́ ló máa solve problem nítorí wípé tí wọ́n bá bu owó fún ẹlòmíì náà tó ń bá àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn náà tún ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ yìí pé price lásán ni wọ́n máa sọ fa ni wọ́n máa fóun wípé káwọn kúkú san ẹni àmọ́ǹtì tó bá wo àwọn làwọn lè kó jẹ so bọ nǹkan tẹ́mi kan rí nínú ọ̀rọ̀ yìí ni wípé kí wọ́n fi àpẹẹrẹ rere lélẹ̀ nítorí ẹnìkan nítorí ọ̀la ohun gbogbo ló ní rẹ́kọ̀dì láyé kò sí. wọ́n ní ohun gbogbo ẹ máa sọ. kò sí orin yẹn sá lọ. nǹkan tó ṣe yó pé ó wà láyé tí ò ní rẹ́kọ̀dì tí ò ní ẹ̀san láyé ká tó kúrò ohun gbogbo tá a bá ṣe láyé ìdá àṣe dáadáa àṣe dáadáa ṣé owó tí wọ́n ń gbà yẹn náà kí ni wọ́n fi ń ṣe ebi ń para ìlú kò síná ẹlòmíì látọdún tí wọ́n ti sọ pé iná wà ní Nàìjíríà wọ́n ní ohun gbogbo pátápátá ni ó dìtàn bó lówó lọ́wọ́ ó dìtàn bó lówó lọ́wọ́ ó dìtàn wọ́n wá ní ẹ wá jẹ́ ká ṣe dáadáa kí ó lè sọ ìtàn wa dáadáa tó bá dọ̀la ẹ kọ́ntínú. nítorí wípé ohun gbogbo tá a bá ṣe lénìí ìtàn ló máa dà lọ́la tó o bá help ọmọnìkejì ìtàn ló máa jẹ́ tó o bá help ìtàn ló máa jẹ́ tó o bá lówó lónìí ìtàn ló máa jẹ́. ẹ wo àǹdébísí ẹ má bí for example sìn ẹ wo ìtàn bàbá wa Abíọ́lá ṣé a máa sọ dáadáa ẹ wo ìtàn bàbá wa Múrítàlá ṣáà máa sọ dáadáa ẹ wo ìtàn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣáà máa sọ dáadáa ẹ wo ìtàn bàbá wa Nnamdi Azikiwe ṣáà máa sọ dáadáa ṣé bá ṣe sọ ìtàn gbogbo wọn yẹn ṣáà lè sọ ìtàn bàbá wa Sanni Abacha ṣáà lè sọ bẹ́ẹ̀. ẹ continue. àbí bàbá mi Babangida. ẹ kàn kò tẹ̀ Babangida tí kò ṣe. bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ náà ni àtàyè náà ojú ayé ni wọ́n ti máa sọ dáadáa bẹ́ẹ̀ ni. ẹ continue. ayé èèyàn kò tó kúrò láyé náà ọlọ́run kọ́ ló jọ́ọ̀jì àwọn èèyàn náà láà jọ́ọ̀jì ẹ̀ níta wá sọ náà lọ́nà ọmọ fàṣẹ sí. so ṣeré ilé ayé yìí ohun gbogbo tá a bá ṣe pátá òun náà ló lẹ́san bóyá títọ́ ọmọnìkejì ló mọ̀ ọ́ bàjẹ́ torí pé kí wọ́n lè gòkè ó nídìí láti já ọmọ kan bọ́ nítorí kí wọ́n lè ga gbogbo ẹ̀ pátá ló lẹ́san bóyá nítorí tá a bá tiẹ̀ gbowó eléyìí kákan tiẹ̀ fi tù ú síwájú àwọn míì náà ń bọ̀ lẹ́yìn àná mọ̀ wò pé yes ẹ̀bọ̀ ṣẹlẹ̀ ọ̀tá bá débẹ̀ àwa náà kò ti wá jẹ wọ́n ṣe bọ̀ tẹ́ ẹ bá fi pọ́ìntì rere lélẹ̀ ní nǹkan tó máa mú àwọn tó ń bọ̀ lẹ́yìn gan tó máa mú kẹ́rù bà wọ́n tẹ́ ẹ bá fi àpẹẹrẹ rere yẹn lélẹ̀ ìyẹn bẹ́tà ju pé ká máa fún ní price ká sọ pé òkè kó máa lọ gbogbo àwọn nǹkan tó kó jẹ yìí ǹjẹ́ ẹ gbà ǹjẹ́ ẹ ṣe ẹ̀ mọ́ kókó ẹ̀ kí ló fi ń ṣe ebe ok ẹ wọ́n detect wípé ok fine ó ń kówó fáwọn bandit tó ń ṣe gbá wọn ṣàwò ǹjẹ́ ṣe find out ǹjẹ́ wọ́n fún country ní good record wípé ok o nǹkan báyìí òun náà ló fi nǹkan yìí ṣe ǹjẹ́ wọ́n gbọ́ kókó àwọn nǹkan yẹn mọ́ wọn gbọ́ but later wọ́n nídìí láti fún un ní bíìlì pé ok kó máa lọ ṣé ìyẹn ni solution definitely àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n á ṣe ju ìyẹn lọ torí ẹ̀ ní wípé ohun gbogbo tá a bá ṣe láyé òun ló lẹ́san tẹ́ ẹ bá ṣe é tẹ́ ẹ ṣe ní pé ókè o good record lẹ fẹ́ fi lélẹ̀
nítorí wípé ìgbà tẹ́ ẹ bá kú tán wọ́n á lè sọ nípa tiyín pé báyìí òun náà ni ẹ má gbàgbé pé ẹ sì ní èso lókè èrùpẹ̀ kẹ́ ẹ tó kúrò láyé àwọn náà máa jẹ nínú ẹ̀. ṣebí wọ́n ní tẹ̀yìn bá kú tán wọ́n ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ṣé ọlọ́run bá lè kí ọ̀hún eléyìí pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ṣá. ẹnubodè lóníkálukú ò ti gba ìdájọ́ ẹ̀ ẹnubodè. wípé àwọn ò lè rí welcome. ẹ jẹ́ kí n sọ kí n kàn fún yín o. ẹ wo warehouse ẹ gba dúró owó tí wọ́n rí nínú warehouse ṣé ìyẹn gan ò ti tó nàìjíríà ṣe kọ́ta ẹ̀ in fact kékeré ẹ̀ gan ṣé kò ti tó nàìjíríà sọ fún problem tí wọ́n fẹ́ sọ wọ́n dẹ̀ tún jẹ nàìjíríà dẹ̀ tún jẹ gbèsè. ṣé gbogbo ẹni tó ń kówó jẹ pátápátá wọ́n lá látìlẹ́yìn àwọn èèyàn tó jẹ́ nínú àwọn ẹlẹ́sìn tí ó mọ̀ sọ pé ṣe báyìí tọkàn wọn fi ń balẹ̀ wọ́n máa ń láwọn èèyàn bíi pásítọ̀ àbáwọn àfà àbáwọn tó jẹ́ oní ìṣẹ̀ṣe wọ́n ní máa ń so kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. so later everything tí wọ́n bá ṣe ẹ lè mọ kókó bíi pé ibi báyìí ń ló yọrí sí láti lè sọ wípé yes apẹ̀rẹ̀ wo lẹ fẹ́ fi lélẹ̀ fáwọn tó ń bọ̀ nígbà tẹ́yìn bá mú tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ dẹ̀ ń bò tẹ́ ẹ ń ṣe tẹ́ ẹ ń bò tẹ́ ẹ fún ọ níbìrì tó kálukú ń lọ tó ń ṣe gbogbo àwọn pípù yìí wọn ò kọ́ ọmọ wọn sí around immediately wọ́n ti park àwọn ọmọ wọn kúrò ní bíbáyìí outside country ni ẹyẹ gbẹ bí kìnnì kan bá igi dá báyìí ẹyẹ fò ni kò sí kan tó kàn wọ́n bóyá àwọn kan sì ẹ̀ ń ráhùn bóyá àwọn kan ò sì ẹ̀ rí jẹ bóyá àwọn kan sì ẹ̀ tálákà kò sí nǹkan tó kàn wọ́n ẹni tó bá tálákà wọn àgbàdúrà kó sì ẹ̀dọ́ lówó nítorí pé àwọn ti wà òkè ń tiwọn wọn kò sí nǹkan tó kàn wọ́n pé kọ́mọnìkejì wà òkè. àwọn ọlọ́nkọ mi bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí pọ́ mẹ́nìkan. so ẹ fi good record sílẹ̀ nítorí wípé káwọn ọmọ yín kó má bàa jẹ nínú ẹ̀ nítorí pé nísìnyí báyìí owó tí ẹ fi pamọ́ ẹ fi lẹ̀ pé báwọn ọmọ mi bá ṣe ẹ̀dẹ́ wọn lè tòsí mọ́ ẹ mọ̀ jẹ́ kí n tàn yín wọ́n lè má mọ owó yẹn lò tó wọ́ sígbà tí owó yẹn bá dọ́wọ́ títí wọn àwọn onímọ̀ lò owó yẹn á ti tó wọ́n á jẹ nínú ìyà yìí ẹ ronú jinlẹ̀ kẹ́ tó máa hùwà tẹ̀ wọ́n. àwọn olówó yẹn wọn ò mọ̀ pé àwọn ti torí pé àwọn ní owó lọ́wọ́ wọn lọ ra ilé ọmọ tálíkà wọn ò mọ̀ pé tó bá dọ̀la ọmọ tiwọn náà ó lè gbé ilé tí wọ́n kọ́ ó lè gbé ta. ọmọ wọn máa gbé ta ọmọ wọn ló ń yàyàkuyà níta lè ròyìn ọmọ tálíkà kan kó wá sọ wípé kìíní no àwọn ọmọ yẹn àwọn ọmọ wọn ló ń yàyàkuyà because wọ́n ti wọ̀ pé yes bàbá àwọn rich ipò olówó ni bàbá àwọn lọ́lá ni bàbá àwọn kò sí nǹkan tó kan àwọn bàbá àwọn ti ra ayé gbé fáwọn ó ti ṣe gbá fáwọn ó ti ṣàwo fáwọn àmọ́ ǹjẹ́ ìpìlẹ̀ tí bàbá yín fi to owó yìí jọ sẹ́yìn lè lò ó láti fi lè maintain ẹ̀bí kẹ́ẹ̀sì ẹ̀ lè fi produce nǹkan tó bá di ọ̀la no ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ nígbà tó bá dọjọ́ ọ̀la gbogbo àwọn tẹ́ ẹ ti palẹ́kùn jayé ẹ mọ́ gbàgbé wípé àwọn ọmọ tẹ́ ẹ fi ogún lẹ̀ ọrọ̀ lẹ̀ ọlá lẹ̀ fún wọn ò ní mọ̀ lò bẹ́yìn ṣe mọ̀ lò àwọn náà ó jẹ nínú ìyà ìrandíran yìí bó bá ṣe wù wọ́n kí wọ́n ṣe ìpìlẹ̀ wọn nítorí pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ ńkọ́ kí ni olódodo yóò ṣe gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ tó Olúbísí ọmọ bíbí Akínlóye kò yé ẹ̀ sọ ẹ sá ti mọ̀ ọmọ àsọ̀tún sòsì mọ́ ba ibì kan jẹ́ àwòrán ta rẹ́rìn èèyàn nílé bàbá kó mọ̀ nílé ìyá àwa tí tún lọ báyìí o adúpẹ́ lọ́wọ́ Olúgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ajérò adúpẹ́ lọ́wọ́ ọwọ́ ọ̀rọ̀gán àga àtúndúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi adániwáyé tó tún fún wa ní tòní ṣe ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ etí tí ẹ fi ń gbọ́ wa kò mà ní di o àdúrà kan wà tí mo máa ń ṣe gbogbo abiyamọ ayé pátápátá ẹrù kan wà tó ṣe wípé wọn kì í gbé kálábíamọ mọ́lé láṣẹ Elédùmarè ọba mi òkè wọn ò ní gbé ká yín mọ́lé wọn ò ní gbé ká èmi náà mọ́lé wọn ò ní gbé ká ẹbí mi mọ́lé láṣẹ ọba mi òkè ó tún di ọjọ́ mẹ́jọ níwọ̀n gbà tẹ́tọ̀ máa gbọ́ wa lọ́lọ́kan òjọ̀kan. kó tó di pé èmi ò náà ṣe ìdágbére fún ètò tèmi ìwòye sí kékeré kan ni mo wòye sí níbẹ̀ ni pé olóòtú pa òwe kan wọ́n ní à ń dèkúrú kó tán ní àwọ̀ wípé a tún gbọ́n wẹ̀ sí ṣé rí Nàìjíríà máa dára ṣùgbọ́n tá a bá lọ gbé àníyàn àwọn aṣíwájú yìí àníyàn yìí pé n tí àwọn aṣíwájú ń ṣe lèmi náà máa ṣe tá a bá lọ gbé kóònù ẹ̀mí bó ṣe máa kọ̀ntínú ni o because àwọn tó wà ń bẹ̀ ń bí là ń wí àwa tó àti ìdíbẹ̀ gangan ẹ jẹ́ káwọn náà gbé kóònù ẹ̀mí pé tó bá kàn wá ó ṣe kó tẹ pé wọ́n gangan ni ipò president governor máa kàn senator máa kàn ní ọ̀la nínú ìdílé yín dákun gbé àníyàn wípé
tí n bá ti débẹ̀ èmi náà máa kówó jẹ fún fámìlì mi ni. Tó o bá ti ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé irú èpè tí wọ́n fi ránṣẹ́ sáwọn tó ń bàjẹ́ lé wọ́n fi ránṣẹ́ sí wọn náà. So ẹ jẹ́ àgbẹ̀ kó nú ẹ̀mí ká lè máa gba àdúrà nísìnyí. A ka àwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ti lọ kan nínú àwọn tá a kà bóyá ló tó 10. A dẹ̀ ti ní àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ti lọ tá a lè ka yẹ wọn accountable ni wọ́n tá a ròyìn wọn dáadáa. Ẹ dákun àwa tá a tún ń bọ̀ ń bẹ̀ lọ́la ẹ jẹ́ kígbà tiwa yàtọ̀ ẹ jẹ́ kí wọ́n jẹ́ kásìkò tiwa yàtọ̀ ẹ má jẹ́ àwùwà ń táwọn aṣíwájú yìí ń wù kó lè bá ara èmi àtiwọ́ àti gbogbo ìdílé àwọn ọmọ wa ọ̀la kó lè rọ̀ wọ́n lọ́rùn. Èyí táwọn aṣíwájú tàná ṣe ní àwa lára lénìí ṣùgbọ́n èmi àti ẹ ń bọ̀ ń bẹ̀ lọ́la ẹ dákun à ń bọ̀ ní orí kìíní ní ọ̀la lórí ipò yìí lọ́la ẹ má jẹ́ àwa náà wúwa bí àwọn tèmi ṣe ń wù àbáwọn tàná ṣe wù èyí ti wá padà kó lè rọ èmi àti ẹ lọ́rùn káwọn ọmọ wa ọ̀la náà lè ṣe kíni kó lè máa fàdúrà ránṣẹ́ sí mi àti ẹ náà ní ọwọ́. Orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Lápàdé lórí ìkànnì Kaya TV Kaya rédíò ọmọ bíbí ìlú Ìbàdàn kó bá máa jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ ṣé lórí ètò yín ètò wa ojú tó lè tè ní ẹ̀wọ̀ ìyókù tó dijọ́ mẹ́jọ tá a tún máa ríra wọn. Ẹ ṣé á pàdé láyọ̀. Àwa la ó máa wá ẹ̀yin la ó máa bá ẹni tó bá ní a máa bọ̀ nìkan la ò ní dé bá nílé láṣẹ Elédùmarè. Orúkọ tèmi náà yí padà Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun lorúkọ mi ọmọ wọn níbi ìlú Abẹ́òkúta òun lèmi náà ni mo ti ṣẹ̀ wá bá ṣe máa sọ ọ̀nà mọ́lẹ́ kò nílé bàbá kó má ní tìyá Abẹ́òkúta nìyá tó bí mi lọ́mọ Abẹ́òkúta náà ni bàbá tó bí mi lọ́mọ ọmọ ìlú Abẹ́òkúta paraku òun náà ni èmi ní agboolé Ọ̀sẹ̀ Ìtọ́lá nílùú Abẹ́òkúta òun lọ́dọ̀ mi ẹ̀yin kí mo lọlé tán lónìí ẹ wò ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò ojú tó lé àwa làwọn máa wá ẹ̀yin làwọn máa bá ojú tẹ fún wa kò ní fọ́ ire ló máa jẹ́ tiwa ní gbogbo ìgbà ó dàbọ̀. Yorùbá ẹ jẹ́ ká fi máa sọ́kùn. Àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí o. Àjòjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́. Ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́.